Ọmọdé kì í mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́, òun la gbọ́ tí àwọn àgbàlagbà máa ń pa lówe. Èmi ò rí ibì kan tí wọ́n ti pàwé wípé àgbàlagbà náà kì í máa mọ ẹ̀kọ́ jẹ. Ẹ̀yin tèmi, èmi ni tí tòótọ́ Bayo Black lórúkọ tèmi. Mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́yin bá ṣe ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá mi buwọ́ lu subscribe button, kẹ́dẹ̀ tán notification button yín kó lè máa notify yín ní gbogbo ìgbà tá bá ṣẹ̀ṣẹ̀ ń drop new video. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká bára wa sọ tí ń ṣe òdodo ọ̀rọ̀ lórí interview tí bàbá Kọ́lá Olóòtú tí wọ́n ṣe fún akọni ilẹ̀ Yorùbá Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ bá mi táàgì bàbá Kọ́lá Olóòtú sórí show yìí báyìí torí pé kí ni wọ́n ní àgbà òní wà lọ́jà kó rí ọmọ tuntun ó wọ́ tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi. Ẹ bá mi táàgì Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bá mi Chief Dr. Sunday Ìgbòho, ẹ fura o, ẹ ṣe kí ni, ẹ fura torí pé kí ni ọ ní pánṣá ò fura pánṣá jáná, ọ ní pé bá ò bá fura àgbàlejì sí kòtò torí pé kí ni bó nílé ò bá fura olè ló máa kó. Èmi ni tí tòótọ́ Bayo Black lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí èyí tún ní agbára o. Kò tiẹ̀ wá sẹ́ni tó ṣe fi ọkàn tàn mọ́ báyìí. Kò tiẹ̀ wá sẹ́ni tó ṣe fi ọkàn tàn mọ́. Ẹ jọ̀ọ́, interview tí bàbá Kọ́lá Olóòtú tí wọ́n ṣe fún olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Kí ni nǹkan tí bàbá Kọ́lá Olóòtú, kí ni nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ Chief Dr. Sunday Ìgbòho tó wá fa àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí àwọn ìkan tí wọn ò fẹ́ kí òmìnira kó dé bá Chief Dr. Sunday Ìgbòho. Àwọn tí wọn ò fẹ́ kí Chief Dr. Sunday Ìgbòho rí aláàánú tí ó lè bá ìjọba sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn láti yọ wanted kúrò nínú orúkọ wọn. Bóyá ẹrú ló ń bá wọn wípé bóyá tí ìjọba bá ti yọ wanted kúrò ní orí orúkọ wọn, àwọn ò lè rí nǹkan sọ mọ́. Irú báwọn ṣe máa ṣe ń parọ́ mọ́ Chief Dr. Sunday Ìgbòho láti fi dáràn, láti fi bú ọba, láti fi bú ìjọba, láti fi bú ẹni tí ó rò wọ́n, tí ó ṣẹ̀wọ̀n, tí ó rò wọ́n. Nítorí títí kíni, nítorí ìtàkù ara wọn. Because tó bá jẹ́ pé nítorí títí Chief Dr. Sunday Ìgbòho òun lẹ ṣe ń ṣe báyìí, tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ péyàn ṣàkíyèsí, tẹ́ ẹ bá fẹ́ ṣe correction, ẹ máa ṣe correction yẹn in a polite manner. Kò sẹ́ni tí ò kọjá àṣìṣe, kò sẹ́ni tí ò kọjá àṣìṣe. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share show yìí kó dọ́dọ̀ bàbá Kọ́lá Olóòtú. Bá mi Kọ́lá Olóòtú, ṣé rí àgbàlagbà níyí, bàbá àgbàlagbà níyí. Kí ni mo sọ? Àgbàlagbà níyí nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí, iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, bàbá lẹ jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pariwo Yorùbá Nation, Sunday Ìgbòho, kinní kan, igbá kan, àwo kan, ọ̀pọ̀lọpọ̀ wọn ló já sí wípé ọ̀tá Chief Dr. Sunday Ìgbòho ni wọ́n o. Ìyà tí Chief Dr. Sunday Ìgbòho ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ wanted kò ṣe wanted. Ẹ má jẹ́ ká tanra wa. Àwọn èèyàn ni wọ́n fi nǹkan tí kìí ṣe titi Chief Dr. Sunday Ìgbòho ni wọ́n fi kàn wọ́n. Láàrin èmi àti yín bàbá Kọ́lá Olóòtú, ẹ jọ̀ọ́ ẹ̀ṣẹ̀ kí ni Chief Dr. Sunday Ìgbòho ṣe ìjọba? Kí lẹ́ṣẹ̀ tí Chief Dr. Sunday Ìgbòho ṣe ìjọba? Bàbá Kọ́lá Olóòtú, ṣé ẹ rí àwọn tí wọ́n ń bu yíyẹn? Èmi máa jẹ́ kó yé yín pé iṣẹ́ Chief Dr. Sunday Ìgbòho kọ́ ni wọ́n ń jẹ́ o, iṣẹ́ tara wọn òun ni wọ́n ń jẹ́. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí mú ẹ fi bá Chief Dr. Sunday Ìgbòho náà sọ̀rọ̀. Mo fẹ́ pè wọ́n ṣàkíyèsí kan.
ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú bàbá Kọ́lá Olótù, tẹ́ ń bú wọn bàbá Kọ́lá Olótù kọ́ ló yẹ kẹ́ ẹ bú o. Chief Dr. Sunday Igboho ló yẹ kẹ́ ẹ pè sákìyèsí. Kí làkíyèsí tẹ́ máa pe Chief Dr. Sunday Igboho sí? Bàbá Kọ́lá Olótù ẹ jọ̀ọ́, bàbá wa lẹ jẹ́ àmọ́ ibi tá a dé dúró yìí ẹ yá wa létí yín. Ẹ wo bí ẹ má jẹ́ kí wọ́n mú Chief Dr. Sunday Igboho bí wọ́n ṣe pa Professor Pella. Oníròyìn òun ló gbàbọ̀dé fún Professor Pella o. Ṣé gbogbo wa la rántí Professor Pella ọlọ́wọ́dán? Báwo ni wọ́n ṣe mú Professor Pella? Ìbéèrè wo ni bàbá Kọ́lá Olótù tí wọ́n béèrè lọ́wọ́ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà? Báwo ló ṣe yẹ kí Chief Dr. Sunday Igboho dáhùn ìbéèrè yẹn? Ó ní agbára ẹ̀yẹ èèyàn. Báyọ̀ Black lórúkọ tèmi. Tó bá jẹ́ pé bákọ̀ọ́kọ́ rè tẹ́yìn bá ṣe ń wò mí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lù subscribe button yẹn, kẹ́ẹ̀dẹ̀ tán notification button yín kó lè máa notify yín tá a bá ṣe ń drop new video. Èmi ni tí tòótọ́ ẹ jẹ́ ń dọ́dọ̀ Prophet Ṣólóyè Táíwò. Tí bá padà dé, màá wá tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. Ó ní agbára. Mò ń bọ̀. Àwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́, èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa ní àṣẹ gbogbo ohun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ohun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù, iná agbára Ọlọ́run kó jó wọn dà. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró. Gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró. Gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Mo ló májẹ̀mú àjà ìjáta ìjẹ́bọ àìjẹ́yọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde. Iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀. Ní agbára Ọlọ́run máa ṣe kí ni? Ọlọ́run máa tú ilẹ̀ Yorùbá lẹ̀. Ṣé ẹ rí ẹ̀yin Ebílendé tẹ́ ẹ sásá bẹ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà? Ṣebí téèyàn bá tiẹ̀ ń rí jẹ lábẹ́ èèyàn, ṣebí ṣe ló yẹ kéèyàn máa protect wípé báwo ni orúkọ ẹni yóò ṣe ní bàjẹ́, báwo ni nǹkan tí ẹni yẹn gbé dání, báwo ni kíní yóò ṣe ní dàrú. Ìtòfi yẹ kẹ́ máa protect olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwọn tí wọ́n lè ran sí Dr. Sunday Igboho lọ́wọ́, àwọn lẹ tún ń bú. Àwọn tí wọ́n lè bá ìjọba sọ̀rọ̀, àwọn lẹ tún ń yákàyákà wọn ní orí péjì yín. Ẹ dẹ̀ sọ pé ẹ nífẹ̀ẹ́ sí Dr. Sunday Igboho. Ẹ dẹ̀ sọ pé ẹ nífẹ̀ẹ́ sí Dr. Sunday Igboho. Téèyàn bá tiẹ̀ gbogbo wá lè sùn kákọrí síbì kan náà. Téèyàn bá tiẹ̀ fẹ́ ṣe àtúnṣe bóyá bàbá ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ sí Dr. Sunday Igboho yẹn kò yẹ kẹ́ ẹ béèrè ìbéèrè yẹn o pẹ̀lú àlàyé. Ẹ dẹ̀ correct bàbá yẹn torí pé kí ni ó ní ọmọdé gbọ́n àgbà gbọ́n, òun la fi dá òtún Ifẹ̀. Ìtò fi yẹ kẹ́ ẹ ṣe correction yẹn in a polite way. Tẹ́ni yẹn náà máa lè realize mistake tó ń ṣe. Ìtò fi yẹ kẹ́ ẹ ṣe yẹn. Ìṣẹ̀lẹ̀ wá tẹ wá ń bú bàbá yìí. Kí ni ìbéèrè tí Chief Dr. Sunday Igboho béèrè? Kí ni ìbéèrè tí bàbá Kọ́lá Olótù tí wọ́n béèrè lọ́wọ́ Chief Dr. Sunday Igboho? Ìgbà tí ìyà ń jẹ ogúnlọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí àwọn agbésùmọ̀mí tí wọ́n kàn máa dédé ya wọ ìlú kan tó dẹ̀ máa pa ìlú yẹn run. Ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ní Kwara, àwọn ará Kwara wọ́n nílò Chief Dr. Sunday Igboho.
wọ́n ké sí Chief Dr. Sunday Igboho. Bàbá Kọ́lá Olóòtú ó dẹ̀ pé Chief Dr. Sunday Igboho lórí aago wípé Sunday Igboho ǹjẹ́ o gbọ́ báyìí ṣé o ṣe tán láti yọjú síbẹ̀. Chief Dr. Sunday Igboho dẹ̀ ní kódà kí àwọn ọmọ Kwara kí wọ́n má tiẹ̀ pé àwọn bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Kwara pàápàá jùlọ ní agbègbè Òkè Ẹdẹ àti àwọn àdúgbò tó súnmọ́. Ó ní pásọ́nálì àwọn ò bá ti gbéra láti lọ lé àwọn bandit tí wọ́n ń da ibẹ̀ yẹn láàmú kúrò, láti sọ wípé ẹ padà sílùú yín, ẹ má bà ilẹ̀ wa jẹ́. Àmọ́ látàrí wanted tí ìjọba gbé lé àwọn lórí, àwọn ò kìí ṣe freeman. Ohun tí ó jẹ́ káwọn lè ṣe kí ni, káwọn lè gbé ìpè yẹn nìyẹn. Bàbá Kọ́lá Olóòtú wọ́n ń béèrè lọ́wọ́ Chief Dr. Sunday Igboho pé wanted wà lóru ní orí orúkọ ẹ̀, ó ṣáà ń wá sí Nàìjíríà, báwo ló ṣe ń ṣe? Bàbá Kọ́lá Olóòtú àgbàlagbà nìyí, bá mi àgbàlagbà nìyí. Mo understand gẹ́gẹ́ bí pé I am a mass communication student, I study journalism. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ wípé Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ wọn ló já pé ọ̀tá Sunday Igboho ni wọ́n o. Ohun tẹ́ fi máa mọ̀ wípé ọ̀tá Sunday Igboho rèé, ẹ lọ wo show táwọn máa ń ṣe ní gbogbo ọjọ́ ayé tiwọn. Ẹ lè rí kí wọ́n sọ̀rọ̀ nípa freedom olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ohun tẹ́ máa rí táwọn máa sọ ní pé wọ́n máa bú ọba, wọ́n máa bú igbá, wọ́n máa bú àwo. Support Sunday Igboho, ṣe gbá kan, jáwé kan, ṣe kíní, tí ò dẹ̀ mọ iṣẹ́ táwọn bàbá yìí tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀. Everything ló ní protocol. Everything ló ṣe kíni, everything ló ní protocol. Ẹ má jẹ́ ká tanra wa, ṣé ráwọn lọ́ba tá ń pè yìí, abẹ́ ìjọba ni wọ́n wà. Ìjọba ọba ò lè pàṣẹ fún ìjọba, ó máa rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ni. Ìjọba ló lè pàṣẹ fọ́ba, ìjọba ló máa ṣe kíni, torí pé kíni, ìjọba ló fún wọn ní certificate. Ṣọ́wọ́ ọba ni gọ́ọ̀nà tí ń gba certificate ni. Ṣọ́wọ́ ọba ni gọ́ọ̀nà tí ń gba certificate. Ṣé ìjọba kọ́ ló ń fún gọ́ọ̀nà ní certificate? Ọba tó jọba, ta ló fọ́ba ní certificate? Ṣé kò kìí ṣe ìjọba? Ọ̀rọ̀ ìgbàgbọ́, ẹ̀yin tẹ́ ń bú Bàbá Kọ́lá Olóòtú, ẹ lọ jáwọ́. Bàbá Kọ́lá Olóòtú, ẹ jọ̀ọ́. Ìtàn kan ni mo fẹ́ sọ tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà dẹ̀ mọ̀ ní ẹti tí ẹ bá mọ̀ nípa ìtàn yẹn, ẹ ti máa gbọ́ rí. Torí wípé kí ni, Òdù ni fámílì àwọn Pẹ́là, wọn ìṣáìmọ̀ fòlóko. Professor Pẹ́là ọlọ́wọ́ idán, ẹ má gbàgbé pé àtàrà pìrìsẹ́ńtà òun ló ti pàdé ikú òjijì o. Látàrí wípé pìrìsẹ́ńtà máa túṣu désàlẹ̀ kòkò, Bàbá Kọ́lá Olóòtú, ẹ jọ̀ọ́. Kìí ṣe gbogbo nǹkan, kìí ṣe gbogbo ìrìn àjò Chief Dr. Sunday Igboho ló ṣe máa tú lórí afẹ́fẹ́. Ẹ dẹ̀ mọ̀ wípé Chief Dr. Sunday Igboho inú kan ni wọ́n máa ń lò. Ọlá inú kan tó dẹ̀ ń kó Chief Dr. Sunday Igboho yọ yẹn á túbọ̀ máa kó wọn yọ. Ẹ̀bá má ti béèrè pé báwo ni Chief Dr. Sunday Igboho ṣe ń wọlé jáde, nítorí pé kí ni, ewu wà ń bẹ́ẹ̀, kí Ọlọ́run kó bá wa kó Chief Dr. Sunday Igboho yọ. Ìgbà tọ́ta bá ti mọ bí tí Chief Dr. Sunday Igboho ń gbà wọlé tí wọ́n ń gbà jáde, àwọn tí wọn ò nífẹ̀ẹ́ Chief Dr. Sunday Igboho, ìgbà wo ni wọn ò ní lọ gbé gidi bẹ́ẹ̀. Bàbá Kọ́lá Olóòtú, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ má jáwọ́ nínú òmìnira Chief Dr. Sunday Igboho. Ẹ túbọ̀ máa bá wa ṣe ètò lọ́tùn lósìn lórí báwo ni ìjọba máa ṣe kíni tó máa ṣe yọ wanted kúrò lórí orúkọ Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà, tí Ìgbòho máa lè jíṣẹ́
tó máa lè fi ráyè jíṣẹ́ tí Ọlọ́run àti orí tó fi rán wọn, torí pé kí ni Ọlọ́run ló yan Chief Dr. Sunday Igboho. Interview ni Professor Pella ni wọ́n grant tó ṣe ikú pa Professor Pella. Eléyìí ò kìí ṣe ọ̀rọ̀ àwáwí, eléyìí ò kìí ṣe ọ̀rọ̀ àrésọ. Interview yẹn wà ní orí social media all over the world, níbi tí ìyàwó Professor Pella tó ti ṣàlàyé báwo ni wọ́n ṣe ikú pa Professor Pella, látàrí wípé Professor Pella grant interview tí ẹni tó interview wọ́n ti ń béèrè pé báwo ni gbogbo idán tí wọ́n ti ń pa, àti pé báwo kí ni agbára wọn, kí ni gbá kan, kí làwo kan, tí Professor Pella fi sọ wípé orí ìrun nìkan làwọn ò ti lè dára. Táwọn bá ti wà ní orí ìrun mímọ́ tọlọ́run, àwọn máa ń gbé òṣùbà fọ́lọ́run. So àwọn ò lè sọ anything mọ́ra táwọn bá wà ní orí ìrun. Kò pẹ́ kó jìnà, òun ni àwọn tí wọ́n ń lépa Professor Pella kiri, òun ni wọ́n lọ pa Professor Pella mọ́nú mọ́ṣáláṣí ilé Ọlọ́run. Bàbá Kọ́lá Olóòtú, ẹ jọ̀ọ́ abẹ̀yìn arọ̀yìn, ẹ má bínú, ẹ má dẹ̀lẹ̀ rò wípé àwọn tí wọ́n ń bu yín tó ń gbé, torí mo rí obìnrin kan tó ń ṣe pé tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe fún yín. Bàbá, ẹni tó bá wùwẹ̀ èpè máa jẹ́ tiẹ̀. Ṣé rí lórí interview tẹ grant yẹn, bàbá, ó wà nínú àníyàn yín tẹ́ fi béèrè ìbéèrè yẹn. Tí Ọlọ́run bá rí wípé àníyàn tó mọ́ òun lẹ fi béèrè ìbéèrè tẹ́ béèrè, bá mi bàbá Kọ́lá Olóòtú, kò sóhun tí ó ṣẹlẹ̀ sí yín. Àmọ́ bàbá, mo bẹ̀yìn mo rọ̀ yín, tó bá dijọ́ mi àwọn question tí ọ̀tá lè gbàbẹ̀ wọlé sí yàn lára, ẹ jọ̀ọ́ ẹ má béèrè mọ́ lọ́wọ́ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ wá jẹ́ kí n wá dọ́dọ̀ bàbá mi Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá Chief Dr. Sunday Igboho, ní agbára Ọlọ́run ọba mi ọba Elédùmarè, Ọlọ́run ọba túbọ̀ máa bá mi fi ìṣọ́ ẹ̀ṣọ́ yín o. Ẹ ò ní rìn ní ọjọ́ tí ebi ń pa ọ̀nà. Bá mi Chief Dr. Sunday Igboho, ẹ kíyèsára, pàápàá jùlọ tẹ́ ẹ bá ń grant interview. Kì í ṣe gbogbo ìbéèrè tó bá béèrè lọ́wọ́ yín, kì í ṣe gbogbo ẹlẹ́bàá máa dáhùn o. Chief Dr. Sunday Igboho, ẹ jọ̀ọ́ ẹ má máa dáhùn, because ìgbà míì ẹni tó fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín, òun lè máa béèrè ìbéèrè yẹn pẹ̀lú inú kan. Kó jẹ́ pé àwọn ọ̀tá, àwọn tí wọn ò fẹ́ kí wọ́n tẹ̀lé kúrò lórí orúkọ yín, àwọn tí wọ́n ń ṣe agbódegbà, ẹ má gbàgbé bíkú ilé ò bá pani tòde ò lè pani. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, bíkú ilé ò bá pani tòde ò lè ṣe kí ni, tòde ò lè pani. Àwọn tí wọ́n wá ń sáré sọ́tún sáré sósìn lórí pé báwo ni ẹ ò ṣe ní rí àṣeyọrí lórí nǹkan tí ẹ gbé lọ́wọ́, kí wọ́n má bàa máa gbàbẹ̀ wọlé sí yín lára. Ẹ jọ̀ọ́, any security question tẹ́ mọ̀ pé ó ní nǹkan ṣe pẹ̀lú gbogbo bí ìjọba Germany bó ṣe ràn yín lọ́wọ́, bí ìjọba Benin bó ṣe ràn yín lọ́wọ́, ẹ má sọ mọ́ lórí social media. Ẹ jọ̀ọ́, ẹ má sọ mọ́ lórí social media o, torí pé kí ni, gbogbo aláǹgbà ló danú délẹ̀, a ò mọ èyí tí inú ń mu nínú wọn. A dẹ̀ fàsìkò yìí a fi bẹ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin tẹ́ wà ní gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá. Kíní yìí ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀. Ṣẹ́yìn náà, ṣé ẹ ò mọ iye tí ẹ̀ ná lórí security, ẹ̀yin olóṣèlú wa? Ṣé ẹ ò mọ iye tẹ́ ẹ̀ ná lórí security? Bẹ́ẹ̀ ṣe ń kó security kirikiri tó náà, ṣé àwọn agbésùnmọ̀mí yìí ṣé wọn kì í wá àtàkì ẹ̀yin náà? Kọ̀ràn tó tiẹ̀ fi lè lórí láyàláyà, tó fi lè lọ àtàkì ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn lọ́ṣun,
ibo ni wọn lè dé. Èèyàn kan tó wá kápá wọn, èèyàn kan ṣoṣo tí wọ́n bẹ̀rù, èèyàn kan ṣoṣo tó dá wọn lọ́wọ́ kọ́, which is Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ bá wa gbárùkùtù ti bàbá yìí, ẹ bá wa yọ wanted kúrò nínú orúkọ wọn. Tó bá jẹ́ pé lóòótọ́ ni wípé gbogbo ọ̀rọ̀ báńdíìtì yìí ẹ ò mọ̀ sípa ẹ̀, torí àwọn kan ń sọ ẹ ṣáà máa pàápàá jùlọ ìṣèjọba bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ìjọba APC lápapọ̀. Ẹ̀yin ìjọba APC ẹ jọ̀ọ́ á pè yín àrọ̀ yìí, ẹ bá wa dìde ti ọ̀rọ̀ Chief Dr. Sunday Igboho. Chief Dr. Sunday Igboho láwọn ṣetán láti kojú àwọn báńdíìtì yìí, kí ló dé tí ẹ ò ṣe kún wọn lọ́wọ́? Ṣé báńdíìtì olórí láyàláyà tó pa ọlọ́pàá, tó pa sójà náà má lẹ́bi tiẹ̀ kò fẹ́ kú, ọlọ́pàá lẹ́bi tiẹ̀ kò fẹ́ kú, gbogbo ètò ẹ̀ṣọ́ aláàbò pátápátá náà ni wọ́n ní ẹbí wọn, àwọn náà wọn ò fẹ́ kú látàrí wípé kí ni bí wọ́n ṣe ń dúnkokò mọ́ wọn. Ẹ wo iye sójà tó ti bá ìṣẹ̀lẹ̀ báńdíìtì lọ, ẹ wo iye ọlọ́pàá tó ti bá ìṣẹ̀lẹ̀ báńdíìtì lọ. Ṣé Chief Dr. Sunday Igboho tó wá dúró pé mo ṣe tán láti fèsì àwọn ará bí, àmọ́ ẹ yọ wanted kúrò lórí orúkọ mi. Gbogbo ibikíbi tẹ́ bá kẹ́fìn àwọn báńdíìtì yìí wípé wọ́n wà, ẹ ké sí mi, máa lọ síbẹ̀. Chief Dr. Sunday Igboho dẹ́tù wá ń jẹ́ kó dá gbogbo àwọn ọmọ Yorùbá lójú wípé ó dá àwọn lójú pé táwọn bá fi lè dìde, àwọn mọ̀ wípé ẹgbẹẹgbẹ̀rún ọmọ Yorùbá tó jẹ́ alákìkanjú tó ní agbára bí ìtàwọn, wọ́n máa sọ̀pọ́tì àwọn. Wọ́n ní ṣe bí ìbọn ni wọ́n gbé lọ́wọ́. Àwọn sójà wa, àwọn ọlọ́pàá wa, àwọn security wa, wọn ò mọ orúkọ tí ìbọn ń jẹ́. Àmọ́ àwọn bàbá tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá tí wọ́n mọ orúkọ tí ìbọn ń jẹ́, wọ́n ṣetán láti ti Chief Dr. Sunday Igboho lẹ́yìn. Abẹ̀yìn arọ̀yìn, ẹ jọ̀ọ́ ẹ bá wa yọ wanted kúrò nínú orúkọ Chief Dr. Sunday Igboho. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ẹgbẹ́ tẹ́ ti dúró ti Chief Dr. Sunday Igboho, ẹgbẹ́ ìfẹ́lódùn ilẹ̀ Yorùbá lápapọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ túnbọ̀ bá wa ké sí àwọn tó bá yẹ kẹ́ ẹ ké sí. Àwọn tẹ́ ẹ bá visit àwọn lọ́ba tágbára àwọn lọ́ba ò bá ká, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ìgbésẹ̀ láti dé ọ̀dọ̀ àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí wọ́n mọ nǹkan tí Chief Dr. Sunday Igboho nǹkan tí wọ́n lè ṣe. Ẹ jẹ́ kí wọ́n mọ àníyàn Chief Dr. Sunday Igboho. Mo gbàládùra fún gbogbo ojú tó ń wò mí, àwa báyìí láwọn máa ṣe nǹkan ìkànlábẹ̀ oníkọ́kún sọ̀dẹ̀ kó wa gbogbo wa o. Wọn ò ní jí wa gbé o láṣẹ Elédùmarè. Àwa ò ní bá wọn rìn níjọ́ tí ebi bá ń pa ọ̀nà, bẹ́ẹ̀ náà ni ní ọjọ́ tí ebi bá ń palé a ò ní sí nílé láṣẹ Elédùmarè. Èmi ní tí tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi. Mo sọ mo dúró ná, ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀. Tó bá jẹ́ pé gbà kọ́kọ́ rèé tẹ́yìn bá ṣẹ̀ ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lù subscribe button, kẹ́lẹ̀ bá mi tán notification button yẹn kó lè máa notify yín tá bá ṣẹ̀ṣẹ̀ drop new video. A ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀, a sì máa bẹ̀nà o. Gbogbo ẹni bá ní a máa bọ̀, òun náà là ní débá láṣẹ Elédùmarè. Èmi ní tí tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi. Mo sọ ìmúdúró náà, ó tún dijọ́ mi ìjọ rẹ̀, ire o. Àwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́, èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa ní àṣẹ gbogbo ohun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ohun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù, iná agbára Ọlọ́run kó jó wọn dà. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró. Gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró.
gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ní jẹ́ kórílẹ̀-èdè Yorùbá dúró, mo ló májẹ̀mú àti àìjáta ìjẹ́pọ̀ àìjẹyọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde, iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà, Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀.